Ẹ ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi yòówù tí ẹ bá ní àǹfààní láti máa gbọ́ mi nílé lóko. Àdúrà gbogbo wa gbà o. Ewé tí à ń wo àwòrán ẹ̀ yìí ni à ń pè ní ewé kọ́lẹ̀ ọ̀rọ̀gbà. Kọ́lẹ̀ ọ̀rọ̀gbà òòjọ́ tàbá já kọ́lẹ̀ ọ̀rọ̀gbà ní Ṣoje. Mo fẹ́ yọ̀ǹda iṣẹ́ òṣòlẹ̀ kan fún wa ní àtàrà ewé yìí ni mo ṣe gbé fóònù síbi àwòrán ẹ̀ fún ẹni tí ò bá mọ̀. Ẹni tí ò bá mọ̀ ni mo ṣe lọ ya àwòrán ẹ̀ tí mo ṣe fẹ́ fi síta yìí. Àdúrà gbogbo wa gbà. Kí ẹ tó gbọ́ àṣírí ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kí àǹfààní yìí, ẹ má jẹ́ kí ó jẹ́ ti ẹ̀yin nìkan. Bẹ́ẹ̀ ni, ẹ bá wa like, kẹ́ sì bá wa subscribe sí channel wa. Àdúrà wa gbà o. Báwo náà ni iṣẹ́ náà ṣe lọ? Iṣẹ́ náà lọ báyìí. Ewé kọ́lẹ̀ ọ̀rọ̀gbà yìí òòjọ́, ẹ jẹ́ ká já. Wàrà Fúlàní òòjọ́, kì í ṣe nùnú o. Wàrà yàtọ̀ sí nùnú o. Wàrà ẹ̀ òòjọ́, epo ọ̀bọ̀ pẹ̀lú ewé ìṣàwé pípé òòjọ́. Ẹ bá mi gún wọn papọ̀ kó kúná dáadáa. Bá mi gún wọn papọ̀. Lẹ́yìn tí ẹ bá ti gún wọn papọ̀, ẹ pò papọ̀ pẹ̀lú ọṣẹ. Èyíkéyìí òwú tó bá wù wá, ẹ jẹ́ ká pò papọ̀ pẹ̀lú ẹ̀. Lẹ́yìn tí ẹ bá ti pò papọ̀ pẹ̀lú ẹ̀, ẹ jẹ́ ká kó sínú ike funfun ọlọ́mọ orí. Ẹ jẹ́ ká gbé pamọ́ fún ọjọ́ mẹ́ta. Lẹ́yìn ọjọ́ kẹta, àyájọ́ tí a máa pèsè kí a tó wẹ̀ ní ilé. Ọ̀fọ̀ náà lọ báyìí. Ọjọ́ tá bá jáwé kọ́lẹ̀ ọ̀rọ̀gbà ní Ṣoje. Òòjọ́ ni Fúlàní fún wàrà ẹ̀. Kí n bẹ̀ sí máa gbowó lónìí o. Lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbàlagbà, lọ́wọ́ onílé, lọ́wọ́ àlejò. Kí n bẹ̀ sí máa gbowó lénìí. Kó bẹ̀ sí máa wọlé tọ̀ mọ́ ẹ. Wá ṣàdúrà bẹ́ẹ̀ ṣe fẹ́ sì ẹ máa fọṣẹ yẹn wẹ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ lè wọ ẹṣẹ yẹn lójúmọ́ kí ẹ má rí owó. Bẹ́ẹ̀ ni orúkọ tèmi tí mo sọ̀rọ̀ yìí náà ni Owólabí Fẹ́mi Abdul Somad. Àdúrà wa gbà, á dára fún wa o. Ire o.